Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọmọ agbóró ajé lọ nílẹ̀ yóò Ọláwálé Òdìgbòmọ̀ṣẹ́. Bó bá sọ pọ́sán máa já lẹ́gbẹ̀rún ọdún máa nírọ́. Èmi ò mọ̀ pọ́run ó padà dọ̀pá, ilé ọlọ́ ó padà dárò. Ó jọrọ́ ni ó padà jò títọ́ ọmọ Afọlábí ṣe bẹ́ẹ̀ kú láàrin wa. Ìtàgé láyé jẹ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà ní. Orí pápá mọ̀ láyé jẹ́ o. Bó ní kálukú bá ti ṣe tẹ̀ ló tán o. Èrè ò sì wá ní débẹ̀ kó parí. Wọ́n jọ́wọ́ náà ló ṣọjọ́ bí ẹ̀ta kí bí ọba. Ikú mọ́ ló ṣèkà àṣẹ̀dá wa ń ṣeré ni. Ọláwálé mi má fi ya Afọlábí. Ògólé ni ògòlú ni ògórí ìlédè ògo ayé. Gbogbo lè fẹ́ tú àtàyìn kan ṣe. Gbogbo ara ọkàn la ẹ̀sìn bá ń dárò ara mi. Èrò tí ń lọ sísọ ewé nísàlẹ̀ Ọ̀ṣun Òṣogbo. Ọmọ Afọlábí lọ ó ṣe bẹ́ẹ̀ kú láàrin wa. Ọláwálé o ọmọ agbólú ajé. Ọmọ òjìlóru kan bẹ̀bẹ̀ ọbẹ̀ rí lóògùn. Òṣùpá alẹ́ àní ògùn ọmọ Afọlábí. Ẹ sọ fẹ́ni tọ́wọ́ ẹ̀ bá ń toko lọ lè tún ṣe. Ọmọ wọn l'Óṣogbo láàárọ̀ o. Wọ́n máa rí o pẹ́ta. Ńàrẹ́ pẹ́ta ó gbà o. Ńàrẹ́ ọmọ Afọlábí o. Ńàrẹ́ bí n bá pẹ̀tẹ́ mọ̀ ṣe gbà lọ́wọ́ mi. Ọláwálé ṣe bí ìwọ náà ni mò ń perí. Ò bá dá mi lóhùn kó dìde. Torí pò dágbére fọ́mọ pò marajo. Ò sì sọ fáyà pò dìgbò ṣe. Àwọn akẹgbẹ́ ò gbàgbọ́ pò tí kò láàrin wa. Igi wa dá lóko ṣe bẹ́ẹ̀ ó pàálẹ̀ o. Àjájì ó ṣe bẹ́ẹ̀ ó pèrò ọ̀nà. Òdòdó tá fi ṣọ̀ṣọ́ lè ṣe bẹ́ẹ̀ ó rẹ̀ dànù. Omijé bọ́ lójú mi àkófẹ́ ọmọ Túndé. Òṣùpá alẹ́ o. Òṣùpá alẹ́ o. Ọ̀run ò ṣe bí ọjà máa bẹ́ẹ̀ lọ o. Ń bá lọ lówùrọ̀ máa dé lálẹ́ o. ọmọ ní mọ́tàláì ó wá sí ayé ó sì ní ayé rẹ̀ lò kò wá sí ilé yẹn tó nínú ayé ní àdúnyà àtàdúnyà kẹ́lí wà á sì kú ẹ́ àṣàdúnyà kẹ́lí tó ń sí ìmú bí sí ìrìyà àwọn ọmọ àgbọ̀tún. ẹjọ́ tó dá ẹgbẹ́ mọ́mọ́.
ọ̀gbẹ́ni tí ọ̀bẹ kí wọ́n lọ́jọ́ níbi òkú tó náà fọ́jà ní torí àtẹ́bí bísí tó kù bá fẹ́ wì gbogbo ẹ̀yìn tí ọlọ́wọ́ jọ dá fún ẹ. ẹjọ́ fún gbọ́mọ ẹja ní ẹjọ́. méjì tá a fẹ́ wí. bí wọ́n bá máa ní ilé Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.